Hello, báwo ni? Dáadáa ní sọ. Kí ló rúkọ ẹ? Ògúnrẹ̀mí. Bùnmi Ògúnrẹ̀mí. Bẹ́ẹ̀ sà. Kí ni alias ẹ? Bùnmi Báfún. Bùnmi Báfún. Ọmọ bíbí ìlú Ògùn ni ẹ? Adó. Ẹ́? Adó. Ọmọ Adó ni ẹ? Bẹ́ẹ̀ sà. Ládùúgbò wo? Ìdọ́lọ́fin. Ìdọ́lọ́fin. Nílùú Ìlúgbó. Adó. Nílùú Adó. Ọmọ ọdún mélòó ni ẹ? 49. Ẹ́? 49. 49 years. Yes sir. Okay. Kí ló gbé ẹ débí? Ọ̀rọ̀ kidnapping ló gbé mi débí. Ọ̀rọ̀ Kidnapping. kidnapping ló gbé ẹ débí? Bẹ́ẹ̀ sà. Okay. Mo fẹ́ kó dárúkọ àwọn kidnapping tí o ti participate tí o ti ṣe ní ìlú Èkìtì. Number one tí mo kọ́kọ́ ṣe ní iṣẹ́ Akínbámi. Iṣẹ́ Akínbámi. ta ni Akínbámi? Mi orúkọ tó ń pè nìyẹn, ó dà pé ó ní filling station. Okay. Okay. Mo gbọ́ máa sọ. Number 2 iṣẹ́ woman kan báyìí mi mọ́ ní ọkọ ẹ̀ retired bóyá retired surveyor general. Okay. Okay. Number 3 Okay. Àkúrẹ́. Okay. Mi ti ẹ̀ mo dà pé pastor ni. Okay. Number 4 níṣẹ́ Ọlájẹ́ǹdé. Ta ni Ọlájẹ́ǹdé yẹn? Mother in law mi ni. Mother in law yẹn. Mother bẹ́ẹ̀ ni. Bí mother in law yẹn ló ṣe jẹ́? Bẹ́ẹ̀ ni.